ọwọ́ tẹ afurasí méjì tí wọ́n ń ṣọ̀gbìn igbó nígbòòrà. Àwọn afurasí ọ̀daràn méjì kan tí wọ́n yarí kanlẹ̀ pé àwọn ò ní dárúkọ ara àwọn àti ibi táwọn ń gbé ni wọ́n ti kó sákóló àwọn agbófinró lórí ẹ̀sùn ṣíṣe ọ̀gbìn àti okòòwò egbòogi olóró tí wọ́n ń pè ní marijuana ìyẹn igbó nípínlẹ̀ Ògùn. Àwọn ẹ̀ṣọ́ so-safe ni wọ́n mú wọn. Nínú àtẹ̀jáde kan tí adarí ẹ̀ka ìròyìn àjọ Ogun State Community Social Orientation and Safety Corps táwọn èèyàn mọ̀ sí so-safe ìyẹn Moruf Yusuf fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kejìlá yìí níbi tó ti gbẹnu ọ̀gá àgbà àjọ náà kọ̀mándàtì Sọjí Gànsálò sọ̀rọ̀. Ó ní nǹkan bí aago 2:30 òru ọjọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2023 lọ́wọ́ tẹ àwọn afurasí ọ̀daràn yìí pẹ̀lú ẹrù òfin tí wọ́n ń kó kiri. Àwọn ẹ̀ṣọ́ so-safe ẹ̀ka ti Òkè Ògùn Area Command ni wọ́n kẹ́fín ọ̀kadà Bajaj 4 tí wọ́n tò tẹ̀lé ara wọn. Wọ́n jáde láti ọ̀nà abúlé Síkírù bọ́ sórí títì márosẹ̀ tó lọ sí Gbòòrà níjọba ìbílẹ̀ Àríwá Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àpò ṣaka tí wọ́n di ẹrù kún inú rẹ̀. 22 làwọn àpò ọ̀hún, ọ̀kadà 3 ló kó wọn. Ẹyọ kan tí kò gbé ẹrù ló ṣáájú táwọn yòókù ń tẹ̀lé. Géńdé 2 tí wọ́n kó oríṣiríṣi oògùn abẹnugọ̀ngọ̀ àtàwọn nǹkan ìjà olóró dání ló sì wà lórí rẹ̀. Kíá làwọn so-safe náà ti gbáfiyá wọn tí wọ́n sì lé wọn mú. Bíi mọ̀nàmọ́ná làwọn 3 nínú àwọn afurasí náà ti bẹ́lùgbẹ́ tó sì kù àwọn 2 tọ́wọ́ bà pẹ̀lú ọ̀kadà 4 àti ẹrù mọ́mọ́ igbó tí wọ́n dì sápò. 2 nínú àwọn ọ̀kadà náà kò ní nọ́mbà tí wọ́n sì so mọ́ àwọn 2 tó kù ní ABG 041DY àti MEK 071QC. Gbogbo ìgbìyànjú àwọn so-safe láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn afurasí méjì yìí ló já sí pàbó. Wíwo lẹ́nu awo ń wo ni wọ́n fi ọ̀rọ̀ ṣe. Wọn ò sọ̀rọ̀ kan, wọn ò sì ṣàlàyé kan, níṣe ni wọ́n ya lúndù kalẹ̀ tí wọ́n ń wò bọ́ lásán. Ṣá Gànsálò ní àwọn ti fa àwọn méjèèjì ọ̀hún lé àwọn ẹ̀ka iléeṣẹ́ àjọ tó ń gbógun ti okòòwò egbòogi olóró ìyẹn Nigerian Drug Law Enforcement Agency NDLEA lọ́wọ́ ní ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní Alámùtú níjọba ìbílẹ̀ Abẹ́òkúta North fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Bákan náà ni wọ́n ti kó àwọn ọ̀kadà 4 àti àpò igbó 22 náà fún wọn gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi nìṣó. Ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.